a tún ti balẹ̀ sórí ètò lẹ́nìí igi ọgbọ́n lẹ́tọ̀ lórí Arúgbó Odó TV. Ẹni Jímọ̀ ẹ ti mọ̀ pé gbogbo ọjọ́ Jímọ̀ a máa ń mú igi ọgbọ́n wá níbi tá a ti máa ń yálé àwọn aṣíwájú ẹ̀sìn tí wọ́n máa wá ń fi ọgbọ́n kún ọgbọ́n àti ìmọ̀ kún ìmọ̀ wa. Ní báyìí ilé ẹni ńlá ni mo yà, mo wà pẹ̀lú aṣíwájú ẹ̀sìn ńlá, àwọn ni Grand Mufty gbogbo ilẹ̀ Yorùbá. Bàbá wa ẹ bá wa kí gbogbo ara lé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àkí gbogbo ẹ̀yin ará lé lọ́kùnrin àti lóbìnrin, lọ́mọ èké àti lágbàlagbà. Arúgbó Odó TV o. Ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ bá wa subscribe sórí Arúgbó Odó TV lórí YouTube. Ẹ follow Arúgbó Odó TV lórí Instagram, Facebook àti TikTok. Ọwọ́ tẹ fi ń tẹ subscribe, ọwọ́ tẹ fi ń follow wa, ọwọ́ náà ẹ ò máa ní fi gbọ́mọ sí. Ire 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 lẹ ó máa fọwọ́ náà gbà. Àmín.